Ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú ni ìròyìn náà jẹ́ fún ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá. Nígbà tí ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti parí ìjà tó wà nínú ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Aṣíwájú ìran Yorùbá ni olóògbé Ọbáfẹ́mi Jeremiah Oyèníyì Awólọ́wọ̀, ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re, tó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ló máa wà nídìí bí wọ́n ṣe fẹ́ parí ìjà náà. Ẹ rántí pé lásìkò tí ètò ìdìbò ààrẹ ọdún oṣù kejì ọdún yìí ń bọ̀, ìyẹn ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re máa pín sí méjì, nígbà tí àwọn aṣíwájú ẹgbẹ́ náà méjì tí wọ́n fòǹtẹ̀ lu olùdíje kọ̀ọ̀kan tó yàtọ̀. Olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ti gbéjọba sílẹ̀ láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn, olóyè Reuben Fásórántì, tó fi ìlú Àkúrẹ́ nípìnlẹ̀ Oǹdó ṣebùgbé, òun ló máa fi òǹtẹ̀ lu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú APC nígbà náà, nígbà tí ẹni tó gbéjọba sílẹ̀ fún ìyún olóyè Ayọ̀ Adébánjọ tó jẹ́ olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re báyìí, òun máa fòǹtẹ̀ lu olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi, èyí tó di ìjà gidi láàrin àwọn àgbààgbà méjì náà, débi pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti fọ́ sí méjì tí wọ́n sì ní àwọn ti lọ agbẹnusọ ẹgbẹ́ Comrade Jaiye Ajayi páwọn ti rọ̀ ọ́ lóyè, àwọn ti lé kúrò nínú ẹgbẹ́ nítorí pé òun náà fara mọ́ alàgbà Reuben Fásórántì pé Tinubu ń làwọn fòǹtẹ̀ lù. Ní báyìí, nítorí tí ẹgbẹ́ náà tó ti pín sí méjì tí wọ́n ń fojoojúmọ́ takora wọn, ìpàdé àlàáfíà mà tó wáyé nílùú Ìbàdàn, ìyẹn nínú ọgbà iléèwé University of Ibadan tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹlifíṣàn Yorùbá tó fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà Ṣèyí Mákindé ló wà lẹ́yìn ìgbésẹ̀ àlàáfíà yìí. Bẹ́ẹ̀ ni gómìnà sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé àtilẹ̀kùnmọ́rí tí wọ́n ṣe ní àná yìí wípé lóòótọ́ àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àlàáfíà, ó ní lórí àwọn aṣíwájú méjèèjì náà, ìyún olóyè Adébánjọ àti olóyè Fásórántì, ìlànà ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àlàáfíà. Ó láwọn méjèèjì náà kọ́kọ́ fẹ́ bá parí ìjà, kébí ìjà bá ti parí láàrin àwọn méjèèjì, kékeré ni tàwọn ọmọlẹ́yìn wọn tó kù, kékeré ni tiwọn yóò jẹ́. Gómìnà Mákindé jẹ́ kó di mímọ̀ pé ó ṣe pàtàkì láti parí ìjà ẹgbẹ́ Afẹ́nifẹ́re nítorí ètò ìdìbò ti kọjá, àlàáfíà àti ìṣọ̀kan Yorùbá ni ló jẹ́ kókó. Gómìnà Mákindé ní ó yẹ kí gbogbo èèyàn mọ̀ pé bí ilẹ̀ Yorùbá bá ti wà lálàáfíà, gbogbo Nàìjíríà ló wà lálàáfíà, ṣùgbọ́n o tó ní bí ilẹ̀ Yorùbá bá ti dàrú, gbogbo Nàìjíríà ni yóò dàrú. Èyí ló ṣe jẹ́ tó ní káwọn wá ìgbésẹ̀ àlàáfíà láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ náà, tó sì ní ìgbésẹ̀ àwọn tí ń so èso rere. Ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ Mákindé àti ìgbésẹ̀ tó gbé iná máa ń kan sáárá sí ọkùnrin náà, bẹ́ẹ̀ ni wọ́n yìn mí tí wọ́n sì ń sọ wípé ìgbésẹ̀ akin ló gbé, ìgbésẹ̀ ọmọlúwàbí ló gbé, tí wọ́n sì ń sọ pé iṣẹ́ tó yẹ káwọn ọba alẹ́ Yorùbá kí wọ́n ṣe ni Mákindé ń gbà ṣe, ṣùgbọ́n tí wọ́n tó ń bí àwọn gómìnà tó kù, ìyẹn gómìnà 5 ilẹ̀ Yorùbá tó kù, pé káwọn náà gbárùkù ti Mákindé tí wọ́n rí pé wọ́n parí ìjà inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re.